ó tó bí ọ̀sẹ̀ méjì báyìí tá a sọ nípa bí wọ́n ṣe lọ wú òkú Ọlásùnkànmí Kádírì Adédàmọ́lá Ògúnbọ̀dé. A ṣàlàyé ẹ̀ fún wa ńgbà náà. Àwọn èèyàn tún wá pè mí lẹ́yìn a sọ pé áwù láti bí ọ̀sẹ̀ méjì tán ti lọ wú òkú ẹ̀, kí ni àbájáde bẹ̀ kí náà bá bọ̀bẹ̀ mọ́ ní áwù. Ẹ ṣe sùúrù, iléeṣẹ́ ọlọ́pàá wọ́n sì ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé nípa ọ̀rọ̀ Kádírì yìí, ọwọ́ ti tẹ ẹni tó ń dá ọ̀rọ̀ ọ̀hún dúró torí pé bá a ṣe ń wádìí ọ̀rọ̀ ọ̀hún ló ń ta kókó, ṣùgbọ́n Olúwa ti ṣeun o, àti rí àwọn tán wà nídìí ẹ̀. Ṣùgbọ́n kíjọba bá lè fìdí ọ̀rọ̀ múlẹ̀, òun náà ni ilé ẹjọ́ ṣe pàṣẹ pé kí wọ́n lọ wú òkú ẹ̀ láti mọ irú ikú tó pa á. Wọ́n fẹ́ fìdí àwọn ọ̀rọ̀ múlẹ̀, òun ni wọ́n ṣe sọ bẹ́ẹ̀. Wọ́n á fi dá àwọn tán pè mí lójú pé fọ́nrán bí wọ́n ṣe lọ wú, torí pé a ò fi bẹ́ẹ̀ ṣàfihàn ẹ̀ púpọ̀ níkànnì yìí nígbà tí mo gbé mọ́kànlá ṣàfihàn ẹ̀ díẹ̀ ni wọ́n wàá ṣàfihàn ẹ̀ fún yín tẹ́ ẹ máa gbọ́ kó tó wá di pé mo ṣàfihàn ẹgbọ́n táwọn èèyàn ń wí nípa Kádírì yìí, torí pé ó jẹ́ ọmọ kan tó jẹ́ pé ìwà ẹ̀ dáa sí gbogbo èèyàn. The weekend of this incident, we are actually his neighbor. He's opposite, like I stay beside him. We stay beside ourselves. The same room, like he stays next to me. Then we came here. We gathered ourselves that Sunday. I have the video on my phone, but my phone is not with me. We came to this place. We were just cross-checking that. From the information we got was he said it was a Sele site, Sele, and we know this place is very, very bad. So we went there. Coming back, we saw Tosin. I don't know, Tosin is bowed, his head is at the back. The pastor's yes, son. The pastor's son. We saw him, and the only thing he could tell 3 of the guys with us, he didn't even call the ladies. He called the guys that they should bring the name of the mother and something that is going to do prayer. And he was like, we should go and take the girlfriend, that since she's the one that knows his last movement. Like, he pushed everything to the girlfriend, and we were like, because they are even in a relationship does not mean she cannot kill him or something. But that guy, I feel he knows something about it, and this matter should not just die like that, because Olas is not even troublesome. He's not troublesome at all. We call him landlord because he puts everything in our compound. NEPA, anything, he's always the one coming us down. That's why we call him landlord. He's a very good person, but justice must prevail. I feel that person should be held. He should be they should apprehend him. I don't know. Studying political science education. That was the course he was studying. He's a fresh graduate. He just graduated. We are planning his convocation. He was already planning for raising ads. I was going to share jotters for us that will come for his convocation. But for God so loved the world, God loves him more than us, I think. But justice, please, justice should be made. I appreciate the effort of the police in getting to the root of this matter. But the student community are sad and agitated, and what we are demanding is full justice for Olas. All the people involved must face justice. They must face the wrath of the law in full force, and no stone must be left unturned. We, the student community, we are standing with Olas. Olas is an easygoing individual. He has never been involved in anything that can. He has never been involved in any issue. And what we are demanding, Olas has a shop on campus where he runs educational consults. So we know him very well. He has a source of income. We are demanding full justice for Olas. This matter must not be swept under the carpet. All the people that are involved in the killing of Olas must face the full wrath of the law. We will be doing constant follow-up on this issue, and we will not give up until justice is served. You, Baba, come here. Leaders. Where's Sarije? What do you say? Leaders. Misuru. Yeah, mamu. Welcome. Ọmọ iráyé burú, èèyàn nìkà. Àwọn tó máa wú òkú ẹ̀ òun náà ni wọ́n ń pè lọ́kọ̀ọ̀kan yìí láti lọ síbẹ̀. Onírúurú àwọn èèyàn òun náà ni wọ́n fẹ́ wà ńbẹ̀ láti wo bó lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́. Wọ́n fẹ́ gbogbo wa farabalẹ̀ kẹ́ rí dáadáa kẹ́ bá lè mọ̀ pé ìkà lọ́mọ èèyàn.
ibi tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ kò jìnnà sí chọ́ọ̀chì ọ̀hún òun lẹ́rí tí wọ́n ń gbẹ́ yìí kò jìn púpọ̀ rárá òun lẹ̀ ń wò yìí ibi tí wọ́n sìnkú ẹ̀ sí òun náà lẹ̀ ń wò yìí èyí tá ń gbẹ́ yìí ẹ rí i pé a ti da nǹkan bò ó kẹ́ ẹ mọ́ bàa rí dáadáa nítorí pé bàbá fìlẹ̀ bẹ́ẹ̀ iléeṣẹ́ tó jẹ́ kẹ́ ẹ máa rí wa wò wọ́n lè má jẹ́ kí ẹ rí wò wọ́n sì lè dá wa dúró ká má gbèrú ẹ̀ mọ́ ẹni tá a fi lè ṣàfihàn ẹ̀ dáadáa ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ wò ó kẹ́ ẹ wo bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ láti Olódùmarè a ò ní ṣìrìn ọmọ wa ò ní ṣìrìn aya wa ò ní ṣìrìn ọkọ wa ò ní ṣìrìn ẹjá pín kínní ọ̀hún ká pín kálé Justice Fọlásùnkànmí Quadri òun náà là ń pariwo náà lé gbogbo èèyàn ń pariwo níkànnì yìí àdúró tán ni o pé òdodo làwa ń fẹ́ òdodo ló sì máa lékè bó òun lè rí tán kó sínú aṣọ àti ẹ̀gbọ́ gan pé ara aṣọ ilé ìjọsìn òun náà ni wọ́n fi wé tán fi ń gbé e lọ bó ṣe jẹ́nu o a sì tún máa ṣàlàyé ẹ̀ fún wa síwájú sí. Hello, sorry. Hello. A máa tún fẹ́ gbọ́ ohun tí iléeṣẹ́ ọlọ́pàá sọ lórí ẹ̀ náà. I can say that on January 16th, 2025 was when this started, after a report was received at Ojo Division that this young man went missing. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀jọ́ Division. Wọ́n ṣiṣẹ́ takuntakun, wọ́n ṣiṣẹ́ tó láàmìlaka. A sì rí pàtàkì iṣẹ́ ọ̀hún. A kàn tún fi àsìkò yìí rọ̀ wọ́n pé kán má dúró lórí ẹ̀ o. Òdodo la fẹ́ kó lékè nígbẹ̀yìn. Ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run á máa fún yín ṣe o. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá fẹ́ mọ ibi tọ́rọ̀ ọ̀hún padà já sí. A fẹ́ kẹ́ ẹ ró ọ̀rọ̀ yìí lásọ, a fẹ́ kẹ́ ẹ tú gbayagbaya fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. And after the new Commissioner of Police, CP Olorundare Jimoh, assumed office on February 18, 2025, he gave a marching order to solve this case, and that also saw us arresting the principal or one of the principal suspects, but has also led us here to. So now that we've seen the body, and the body is going to be recovered in a couple of minutes, the case is gradually coming to an end. We'll intensify efforts to arrest the remaining wanted suspects, and we can assure Lagosians that justice will be served. Àwa ń sọ pé kí ló dé tó jẹ́ ṣe pé igi tó dáa tó tọ́ irú wọn kì í pẹ́ ń gò. Ló dé tó jẹ́ ṣe pé àwọn tán bá ń ṣe dáadáa jù náà máa ń ṣerú kòǹgẹ́ ìwà báyìí. Tó jẹ́ ṣe pé àwọn tán jẹ́ ọmọ gànfẹ́ oníwà líle tó jẹ́ ṣe pé èèyàn jọ wọ́n lójú nǹkan kan ìṣẹ̀lẹ̀ sí wọn. Síkẹ́ wá sọ pé olóòótọ́ á kú sípò òkà àbí ká kú sọ pé tìmùtìmù kẹ́gbin dànù. Àkúkú lè sọ torí pé àtìrí tó fìdí ẹ̀ múlẹ̀ bọ́yá Ọlásùnkànmí gan wà nínú ẹgbẹ́ òkùnkùn pẹ̀lú àwọn ènìyàn wọ̀nyí. Àbọ̀n tilẹ̀ pọ̀ Ọlásùnkànmí gan kọ́ wá jọyìn ẹgbẹ́ òkùnkùn tó lòun ò ṣe ni. Ṣùgbọ́n ṣá o gbogbo ẹ̀ dìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá bá fìdí ẹ̀ múlẹ̀ àti ńgbà tí adájọ́ bá sọ bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ká tó lè sọ bí ọ̀rọ̀ ọ̀hún ṣe ń lọ. Wọ́n fẹ́ kíjọba tanná wòdí ọ̀rọ̀ náà ká mọ̀ bóyá látọ̀dọ̀ pásítọ̀ kò náà ní kú ẹ̀ ti wá ní o àbí látọ̀dọ̀ àwọn èèyàn àbí látọ̀dọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí àbí ẹni tó jẹ́ bí ọmọ fólùṣọ́ òun náà ló ṣekú pa. Bí gbogbo ẹ̀ ṣe jẹ́ gbogbo ẹ̀ gbọ́ lákọ̀tun. Bọ́dọ̀ ọ̀hún ṣe ń lọ àwa náà ń tẹ̀lé o a sì ń ṣèwádìí wa lórí ẹ̀. Àwọn aláṣẹ mídíà ẹ máa gbọ́ ẹ máa wò ẹ máa ṣíà ẹ̀ torí bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí etí yín ó di sí i. Bọ́dọ̀ ọ̀hún bá ti balẹ̀ gbì náà láti jẹ́ kẹ́ ẹ mọ̀. Ìyẹn ṣá máa tẹ̀lé wa ní ìkànnì Yọmọ Aláṣẹ Mídíà tá bá ti mẹ́nu bọ̀rọ̀ báyìí tá a bá ti parí ẹ̀ àní jáwọ́ lórí ẹ̀. Bọ́dọ̀ ọ̀hún ti wá ṣe rí níkànnì tí a nù o Ọmọ Aláṣẹ Mídíà ẹ gbọ́ ẹ ṣíà ẹ̀ jẹ́ kó délé ẹ jẹ́ kó dóko bó bá ṣe ń lọ àwọn ò ní jẹ́ kí etí yín ó di sí o. Burú kan ò ní ṣe yín kò ní ṣe mí á tún pàdé lọ́jọ́ míì ọjọ́ ire ire o ire kàbìtì. àti retí rẹ̀
sọ̀rọ̀ ìjìnlẹ̀ ká lè mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé. Ọmọ aláṣẹ. tìrẹ ọmọ aláṣẹ.